oyún atúnidání lórúkọ tá ń koyún àǹtí má bọ̀ wọ́n dúró báyìí ẹ bá ń ṣí ẹ àwọn èèyàn ní fẹ́ rí torí nǹkan because Facebook má tún dára owó wọn torí ohun tó bani lẹ́rù ní gbígbà ń gbé orí ọmọ ẹ̀yìn náà wo nǹkan à ń gbé gbà wo nǹkan ìwọ gan fún rẹ ọmọ ọdún mélòó ni ìwọ gan fún rẹ ọmọ 19 years ọmọ 19 years 19 years of age so yún fò mọ́ ní àbọ̀ fún àbúwọ̀ ló gíráàbù oyún àbòyún ló ní kó wá ọkọ ẹ̀dà ó ní ti jámẹ́jámẹ́ lọ́sàn. Iṣẹ́ wo lọ́pọ̀ ẹ̀ ń ṣe? Engineer machine ló sì sọ. Engineer machine. Ó ń tọ́kadà sí. Ọkọ ẹ̀ ń tọ́kadà sí. Ṣé àgbà fúnra yín lóyún lójú ọ̀nà ní àbẹ̀wò? Bẹ́ẹ̀ni sà. Bó bímọ láyé ọmọ tó kọ́kọ́ bí ni. Oṣù mélòó lè? Oṣù márùn-ún ni sà. Ọmọ oṣù márùn-ún. Ọmọ oṣù márùn-ún. Bẹ́ẹ̀ni sà. Ìgbà tó bí kò rí báyìí o. Ìgbà tí mo bí kò tóbi. Ó sọ̀rọ̀ òkè àǹtí. Ìgbà tí mo bí kò tóbi tó báyìí sà. Ìgbà tí mo bí kò tóbi tó báyìí. Ìgbà tó bí kò tóbi tó báyìí. Bẹ́ẹ̀ni sà, ìgbà tó ń dàgbà sí náà lóyún yẹn tóbi sí. Ọmọ oṣù márùn-ún. Bẹ́ẹ̀ni sà. Azọwọ́ ọmọ oṣù márùn-ún. Kò tẹ́ sí ìpé ọdún kan. Àní ẹ bá mi ṣí àìsẹ́. 5 months ọmọ ẹ wo nǹkan. Ẹ̀yin abiyamọ o, ẹ ṣí ẹ pín. Ọmọ ò ní dìdàkudà mọ́ wa lọ́wọ́. Àmín Jésù. Ọmọ ò ní dòkú mọ́ wa lọ́wọ́. Àmín Jésù. Kò yé mi náà sí o bí mo ṣe rí rẹ o. Kò yé mi náà sà ẹjẹ́ àti ẹ̀gbàgbé èjì ẹ̀nà ó lóhun 19 years. Ẹjẹ́ àgbàgbé ọmọ kékeré ni. Ẹ ṣe jẹ́ àjọ̀dún ẹ̀mí ọmọ yìí náà. Tá a mọ tọ́mọ yóò jẹ lọ́la. Ó dá ìwọ àtọkọ rẹ ti ṣe bẹ́ẹ̀ ti bímọ ìsáyé. Ọmọ oṣù márùn-ún ẹ wo orí ọmọ oṣù márùn-ún. Hospital wo lẹ gbé lọ? Látẹ̀kì la lọ sà. Látẹ̀kì. Òṣogbo. Òṣogbo. Bẹ́ẹ̀ni sà. Mẹ́lẹ́ lọ. Kí wàá náà ní kẹ́ ẹ ṣe lọ́sítù? Ẹni pé ká 1.7 million wá ní agbára òde sí. Mi ò gbọ́ ẹ. Ẹni ká 1.7 million wá kò dé sí agbára ní sà. Wọ́n ní 1.7 million wá. Bẹ́ẹ̀ni sà. Ṣé wọ́n gan 1 million rí? Láti mi rí 300,000 gbé. Tó jókòó náà. Láti jẹ́ kí n lò ó báyìí. Tó jókòó. Kò ní ìdí sà. Agáre bí a kò jókòó mi láì bó ṣe dúró yẹn. Kí àwọn èèyàn wá? Torí n tí àwọn yóò tiẹ̀ ṣe fún ṣẹ̀gẹ̀ òye mi. Ṣé wọ́n ló máa ṣe operation ni? Ọlá máa ṣe operation fún mi sà. Operation. Bẹ́ẹ̀ni sà. Súnmọ́ bí. Kí lórúkọ tó sọmọ ẹ̀? Afson ni Asosa, but Lovet ni Christian name. Lovet ni Christian name. Lovet. Obìnrin ni. Bẹ́ẹ̀ni sà. Obìnrin. Bẹ́ẹ̀ni sà. Obìnrin. Bẹ́ẹ̀ni. Ìfẹ́ lórúkọ ẹ̀ Lovet. Ẹ wọ́n bá ń ṣàánú ìfẹ́ nítorí ìfẹ́. Ẹ bá ń ṣàánú ìfẹ́ nítorí ìfẹ́ Jésù. Ìní Friday tá ń ṣe àyájọ́ ikú Jésù, Good Friday. Ìní ni ọjọ́ àyájọ́ Jésù. Ẹn tá lè fi practice love náà lélẹ̀ fọ́mọlà kejì rẹ bí ara yín. Ẹ fẹ́ràn ọmọlà kejì rẹ bí ara yín. Ìyí tí Jésù kú fún náà rèé, ìfẹ́ rẹ̀ sí wa. Nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Jésù kú. Ó kú fún wa nígbà tá a jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ọlọ́run pàápàá fi ìfẹ́ tí ẹ̀ hàn nípa pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó rán ọmọ rẹ̀ sáyé, ó kú fún wa. So ìfẹ́ kan náà rèé. Ìfẹ́ kan náà rèé, ìfẹ́ kò jù báyìí lọ pé ẹnìkan ó rán ọmọ rẹ̀ wá sáyé láti kú fún ẹlẹ́ṣẹ̀.
mo fi Ọlọ́run bẹ̀ yín abiyamọ yìí ẹ ní dààmú lórí ọmọ. Àmín Jésù. Torí ìfẹ́ Jésù ẹ ṣàánú ọmọ yìí. Àǹtí ìṣó lè sọ̀rọ̀ àbọ̀ máa sunkún ni. Bẹ́ẹ̀ ni mo lè sọ̀rọ̀. Tó bá wù yẹn sọ̀rọ̀. Ẹ̀yin àgbáyé rere jẹ́ ṣàánú mi ràn mí lọ́wọ́ ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní mọ sáré ọmọ lágbára Ọlọ́run ẹ̀ ní fi ọwọ́ yín ẹ̀ ní fi gbé ọmọ sí iṣẹ́ àwọ̀ yín ẹ̀ ní dàsí kòtò ẹ̀ ní fojú ọwọ́ ṣiṣẹ́ kẹfẹ́ yín ọwọ́ dànù ẹ̀jẹ̀ ṣàánú mi àkọ́bí mi nìkan tí mo jí rí lọ́wọ́ níbẹ̀ ayé mi ẹ̀jẹ̀ ṣàánú mi ràn mí lọ́wọ́ yẹn lẹ́nìkan àkọ́bí mi ni mi bí kan. Ọmọ ẹjọ́ ẹ má yẹ kí n gbọ́ ọmọ mi sí mi fẹ́ fojú sunkún ọmọ ẹjọ́ ìsánú mi ẹ̀yin náà ní fojú sunkún ọmọ ẹ ní rí wàhálà lórí ọmọ lágbára ọlọ́ẹ̀jọ́ ìsánú mi ẹjọ́ síjú ànúwò mi lẹ́nu kankan àkọ́bí mi náà ni o àkọ́bí mi nìkan tí mo jí rí ní jíjẹ ayé mi lélẹ̀ ẹjọ́ ìsánú mi síjú ànúwò mi ẹ ní sunkún lórí ọmọ ẹ ní rí wàhálà lórí ọmọ wàhálà yín lórí ọmọ ò ní já sásẹ́ lágbára Ọlọ́run ẹ síjú ànúwò mi lẹ́nu kankan àkọ́bí mi ni o ẹjọ́ ìbí kan rí ilé tí mo tún bí ní jíjẹ ayé mi ni mo tún pọ̀ ilé ẹjọ́ ìsánú mi gbogbo àgbáláyé ẹ̀sánú mi ẹ̀yin náà rà nípa ẹ̀sánú mi ẹ síjú ànúwò mi ọmọ kékeré ara mi má jẹ́ fojú sunkún mi má jẹ́ rí kú ẹjọ́ ìsánú mi ẹjọ́ ìsánú mi ẹ̀sánú mi ẹ síjú ànúwò mi ìbí kan rí láyé mi ilé tí mo tún kọ́kọ́ bí ní ẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní gbàgbọ́ bí ọmọ yìí sí. Abiyamọ 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 ẹ jọ̀ọ́ abiyamọ 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 ẹ jọ̀ọ́ abiyamọ ẹ jọ̀ọ́ abiyamọ ẹ jọ̀ọ́ mo bá obìnrin bẹ̀bẹ̀ abiyamọ ẹ jọ̀ọ́ ẹ wú ọmọ abiyamọ ẹ wú ọmọ abiyamọ ọmọ kan rèé bí wọ́n ṣe bí àwọn ọmọ náà bí òun náà abiyamọ ẹ jọ̀ọ́ 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 ìrora ìpọ̀ fọmọ yìí abiyamọ ẹ jọ̀ọ́ àǹtí sọ̀rọ̀. ẹjọ́ ìsánú mi ẹ síjú ànúwò mi ẹ̀yin náà bá àánú pàdé ẹ̀rọ àánú gbẹ ìsánú mi àkọ́bí mi ni mi ò bí kan rí ìrora ìpọ̀ ọmọ yìí àgbàlagbà kẹtí wẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ sí ọmọ mi tá a rẹ̀ kú sí kò lè sọ pé kan tó mú mi lélẹ̀ ẹjọ́ ìsánú mi ẹ síjú ànúwò mi lórí ọmọ ẹjọ́ ẹ̀ ní fojú sunkún ọmọ ẹni fọwọ́ yín gbọ́mọ sí ẹjọ́ ìsánú mi àkọ́bí mi lélẹ̀ ọmọ kékeré ara mi kan tí mo jí rí rẹ̀ ẹjọ́ ìsánú mi. Kí ló pé? Ọmọ kékeré ara mi kan tí mo jí rí rẹ̀. Ìbí kan rí ẹyọ kan tí mo tún fi sàkọ́ bí náà mo tún kó wàhálà ní bẹ́ẹ̀ ayé mi. Ẹjọ́ ìsánú mi síjú ànúwò mi. Eléyìí pọ̀jù o. Eléyìí pọ̀jù o. This one is too much. Eléyìí pọ̀jù ẹ jọ̀ọ́ o. Èló wọn ní àǹtí ìjọbalẹ̀ ìlú ni wọ́n sọ̀rọ̀ ní o. Bàbá sọ̀rọ̀ ìyẹ̀rẹ́ ni mú ẹ̀jẹ̀ ìsánú mi. Ẹ̀sánú mi ẹ jọ̀ọ́. Ẹ̀bẹ̀ yìí mo bẹ ẹ̀jẹ̀ ìsánú mi ẹ síjú ànúwò mi. Ẹ̀sánú mi ẹ má jẹ́ kọ́ ọmọ mi kú ẹ̀ní fọwọ́ gbé ọmọ sí ẹjọ́. Ẹ̀ní fọwọ́ gbé ọmọ sí ẹ̀sánú mi ẹ síjú ànúwò mi. Nǹkan tí mo jí ní ayé mi ni. Iṣẹ́ àjíṣe mi ni ẹjọ́ ìsánú mi. Ẹni fojú ọwọ́ ṣiṣẹ́ kẹfẹ́ yìí ọwọ́ dànù ẹni fọwọ́ yìí gbọ́wọ́ sí ẹjọ́. Ẹ̀sánú mi o. Ẹ̀sánú mi ẹjọ́. Ẹgbẹ́ kúrò lẹ́lẹ̀ jíde àǹtí. Ah.
orí nǹkan ọlọ́run kan ti fẹ́ kú lọ́rùn ọlọ́run máa ṣàánú wọ́n ti ń fún lówó 5,000 ó yẹ́yẹ́yá wọ́n ti ń fún lówó 5,000 naira. ẹ bá ń ṣàánú ọmọ yẹn jọ nítorí ọlọ́run ẹ̀yin abiyamọ ẹ bá ń ṣàánú ẹ jọ bá ń ṣàánú ẹ má tiẹ̀ béèrè èjì báyìí ná ẹ bá ń ṣàánú àǹtí sọ̀rọ̀. Ẹ bá ń ṣàánú ẹjọ́ nítorí Ọlọ́run o. Ẹ bá ń ṣàánú ọmọ yìí o. Ẹ̀yin abiyamọ o. Ẹ̀yin abiyamọ o. Ẹ̀yin abiyamọ o. Ẹ̀yin abiyamọ o. Ẹ jọ̀ọ́ lórí ọmọ yìí. Ẹ jọ̀ọ́ lórí ọmọ yìí. Ó sì máa wà láyé. Tó bá rí ọwọ́ ìtọ́jú tó le, ó máa wà láyé. Àánú ẹ ṣe mí o. Ẹ̀yin abiyamọ, ẹ̀yin abiyamọ ẹ jọ̀ọ́, ẹ̀yin abiyamọ ẹ jọ̀ọ́, ẹ̀yin abiyamọ ẹ jọ̀ọ́, ẹ̀yin abiyamọ ẹ jọ̀ọ́, ẹ̀yin abiyamọ ẹ jọ̀ọ́. Ẹ̀jẹ̀ ṣàánú mi o. Ẹ̀yin abiyamọ ẹ jọ̀ọ́ o. Àkáǹtì wà lórí ibẹ̀, ẹ bá ń share ẹ̀, ẹ bá ń share rẹ̀, ẹ bá ń share rẹ̀. Ẹ bá ń ṣe ẹ̀kọ́ lé ẹjọ́ àǹtí sọ̀rọ̀. Ẹ̀sánú lè jẹ́ fojú súnpọ̀ ẹjọ́. Ẹ má jẹ́ fojú súnpọ̀ ẹjọ́ ẹ̀sánú mi. Ẹ ti dánú obìnrin náà ranú gbà. Ẹni fojú ọwọ́ ṣiṣẹ́ kẹfẹ́ yẹ wọ́n dánú ẹ̀yìn fọwọ́ gbọ́mọ sí ẹjọ́ ẹ̀sánú mi. Ẹ bá yọ ọlọ́pàá dé ṣàánú mi o, ẹ ti ṣàánú mi. Wọ́n ti fún 10,000. 50,000 naira. Ẹ ti ṣàánú mi, ẹ ṣàánú mi. Máa sọ̀rọ̀ àǹtí, máa sọ̀rọ̀. Ẹ ṣàánú mi, ẹ dákun, ẹ ti ṣàánú mi, ẹ mẹ́jẹ fọwọ́ gbọ́mọ sí o. Ó ti ń lọ náà ni ẹ máa sọ̀rọ̀. Àkọ́bí mi ni ẹ̀jẹ̀ ṣàánú mi o. Gbèsè sẹ̀kọ̀ jókòó dáadáa. Ẹ ṣàánú mi ẹjọ́. Ó gbé báyìí, gbé nǹkan báyìí. Ẹ ṣàánú mi ẹjọ́. Eléyìí lágbára o. Ẹ̀sánú mi ẹjọ́ ìrírí eléyìí Eléyìí lágbára o.